ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ti understand the scene téèyàn bá rí èèyàn téèyàn fẹ́ ṣoore fún kan àrùn sí èèyàn ẹ ti understand but mo ń ṣe ọlọ́run ọba ló fún mi ọba orin ló jókòó sọ̀kan yẹn àjọ sọ̀rọ̀ kan bẹ̀ yẹn mo rí wọn mo kí wọn mo tẹríba fún wọn wọn ní kí ló dé tí màá fi tẹríba fáwọn mo wá sọ fún wọn yìí pé wọ́n jù mí lọ ní èjì. Number 2, ọ̀dọ̀ mọ́ mi wọn ni mo ti máa ń jẹ túwó ọlọ́ba mi fọ̀rọ̀ kẹ́ mọ́ mi wọn lá èmi àti wọ́n jọ lẹ̀ pọ̀ kan ẹ̀kọ́ tó dé ló sọ pé ká wá mú òun èmi àti wọn á jọ lẹ̀ pọ̀ mọ́ ọmọ kékeré mi ọmọ everything mi ì máa ń sọ fáwọn èèyàn àti 30 years kò yẹ pé mo fi gbéraga ni mo ti náwó àti 30 years tí bá ṣe kọ̀dọ́tọ̀ tán 12 to 6 half a day ni máa lọ sí Danjuma ọpẹ sinimá ni máa lọ wo India film owó mi ni mo dẹ̀ tó máa lọ fún màmí lówó jẹ́ lé ó ní mo gbà débi tí mo wà yìí mo just bẹ́ sínú iṣẹ́ National Union mo kọ́ṣẹ́ mo mọ̀ mo débẹ̀ ni èmi ò lọ sí school but internet orí mi ó ju tẹni tó ka degree lọ. Wàhálà sọ fún èèyàn tí ìgbà lọ sí school alhamdulilayi àwọn ọmọ mi léèrè doctor engineer lawyer àwọn àndẹ̀l America I have 9 children in US ọlọ́run máa fi púpọ̀ ọmọ fún gbogbo wa. Mo dẹ̀ máa ń sọ ọkùnrin tó bá wà ní ayé yìí tí ó bá ti tọ́jú ọmọ ọ̀tá ọlọ́run wò ni because aláàjì tá à ń náwó fún lẹ́yìn tó bá di táìmù kan a ní náwó fún wọn mọ́ àwa àtàwọn ọmọ wa ló máa kó múlé. Tó bá dẹ̀ wo Nàìjíríà tá wà lẹ́yìn ìsìn tóbìnrin bá jẹ́ 100 ní Nàìjíríà tá wà lẹ́yìn ìsìn 75 nínú wọn ìmí ọlọ́mọ méjì ìmí ọlọ́mọ mẹ́ta ìmí ọlọ́mọ mẹ́rin ìmí ọlọ́mọ márùn ìmí ọlọ́mọ mẹ́fà méje obìnrin yẹn ló máa sanwó school fees ọmọ obìnrin yẹn ló máa sanwó ilé tó ń gbé obìnrin yẹn ló máa raṣọ sọ́mọ yẹn lọ́rùn obìnrin yẹn ló máa ra brass rẹ̀ǹtì àti pine tó bá ní màmá a máa sanwó ilé màmá tó bá nábùrò kò ní fẹ́ jẹ́ káàbùrò wọn náà dàbò òun ṣe gbà. Kọ́yé pópó ni wọ́n ọ̀ṣọ́pọ̀ ọ̀nàkọ̀ ọkùnrin ní ìrìnàwádìí ìsìtàwà yóò bí bẹ́ẹ̀ kó ń sanwó school fees ọmọ àlejò ọmọ tó bí lọ ọ̀tọ́ bá dojú alẹ́ wọn á bá bẹ̀ ní ti tèmi màá sọ́pọ̀tì ẹ̀ máa fi nǹkan tó ń jẹ́ márùn sílẹ̀ màá dẹ̀ ṣe é bẹ̀ yẹn sí kọ́ bá mi wá yòókù sí ọlọ́wọ́n àrùn lọ́wọ́ márùn máa lọ 1 2 3 4 5 thank you very much. So that mo fẹ́ total audience lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe dáadáa pẹ̀lú wa nílé mi. Ìjókòó àfáà Mr. ìjókòó tó ń dá mi lọ́rùn púpọ̀ ni. Bàbá wa yìí jẹ́ àfáà tí kì í pẹ́ lóde rárá. Tìgbéraga kọ́ kò ń ṣe kò sí nínú tọ̀bí àwọn kí wọ́n lò òde kọ́ máa lọ jòkó kalẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ torí ìtọ́lọ́run tó dá wọn àti torí aṣíwájú ẹ̀sìn wọn Ànábì Muhammad ó jẹ́ kí àfáà kí wọ́n jòkó láti ṣe àpọ́nlé fún alájà wa Hafsa onínú orí. Mo recognize Baálẹ̀ Ògúnná. Aláàjì wa Àkànjí Odò mo recognize yẹ káàbọ̀ sáàrí wa. King of music. King of music. Ẹjọ́ kọ́ bá jòkó torí Ọlọ́run. Ẹ bá mi pé Alájà Sofia ìyá Kaola Americana máa bọ̀ lórí stage. Mo fẹ́ kí èèyàn ṣẹ̀ mí lọ́wọ́ owó gidi. I seriously need a big money here for the starting.
Sofia ìyá ń káwọ́ làdà. Ẹ bá ń pè ọmọ mi kó máa bọ̀wọ̀ sẹ́gbẹ̀ẹ́ mi bí. Mi ò rọ́jọ́ mú solókùn Sofia dà. Ajá Sofia máa bọ̀ fún kíkí lẹ̀. Ó yá máa bọ̀ ìyá mi. Ó yá máa bọ̀ Sofia máa bọ̀ fún ẹjẹ́ ó gòkè. Ọlọ́run ló pé tiẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe ẹlẹ́ni òkè. Ò ní jábọ́ láíláí. Ọlá lẹ́wọ̀ wa Muhammad. Ẹ bá mi dá dúró.